lọ́wọ́ Buhari kò believe lórí ilẹ̀ Yorùbá sọ kò tẹ̀ fẹ́ gbọ́. bẹ́ẹ̀ni wọ́n ti ní kò fẹ́ gbọ́ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní kò tẹ̀ fẹ́ gbọ́ kan wọ́n ní kò fẹ́ gbọ́. so olóòlù sọ́dẹ̀ o fi Ọlọ́run bá ṣẹ̀rí n bá parọ́ o fi Ọlọ́run bá ṣẹ̀rí ní mo sọ fún yìí olóòlù. àmọ́ ṣiṣẹ́ ẹ má fọkàn sí rárá Sunday ń ṣàrẹ̀ rárá bàbá Akíntóyè wọ́n tẹ̀ sí lè pé bàbá yẹn tó ọ̀dà ní ìgbàgbé Sunday owó ni ọ̀wọ́ yẹn wá o. ìwọ ńkọ́. owó àti political power gbowó lọ́wọ́ eléyìí kó gbowó lọ́wọ́ eléyìí. ìwọ ńkọ́. kò dẹ̀ sẹ́ni tí ò lè pa tó bá wù. ìwọ ńkọ́. ọkọ̀ farm report àwọn kan jáà sọ pé wọ́n ló wà náà tó pa Bọ́lá Ìgè. yo nǹkan yẹn gan-an àní gbọ́ mi ò sọ fún ẹ ìpínlẹ̀kùn máa mú ẹ lọ́wọ́ big time nílẹ̀ Yorùbá yẹn níwọ̀ orò ipò òṣìèrè ni òṣìèrè sẹ́ẹ̀ àwa kan máa treat fọkọ̀pọ̀ ẹ̀ ó yá wèrè kò ní bá mi dá fóògùn wèrè tó ń lọ àtàwọn àṣàṣì ẹ̀ fún àtẹ̀díẹ̀ àtìbọn púpú tó fi ń pààyàn kiri ìwọ tó jẹ́ pé olórí ó mọyì ẹ̀mí tó ń gbà ní ṣé lè tó fi ń rúbọ tó ń ta sórí kíní wèrè tó ń rán níṣẹ́ kiri ni àbẹ̀wò ni ká sọ ìwọ lè lanu pàkà kó sọ wípé èèyàn kan ń pààyàn nígbà tó bá ní ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ń pààyàn jọ kí ni ká pè wọ́ mo bí ẹni kí ni ká pè wọ́ nígbà tó ní ṣe Sunday Adéyẹmọ Ìgbòho sì yín o owó náà ń wá kiri pòlítíkù kíní kan náà ń wá kiri jọ kí ni wọ́n ń wá. èèyà ó fi wàjọ Jésù Gani èwo nínú ẹ̀yin ọmọ wọn yìí ló tún ti Gani kó lọ try luck ẹ̀ lọ́dọ̀ Tinubu ẹ jẹ́ gba ọbẹ̀ ṣe ti Gani tẹ̀ fojú Gani rí rédèrèdè Gani nẹ́wọ̀ hey security di ó Nàìjíríà kó gbé fún ìwọ tó jẹ́ pé ilẹ̀ Yorùbá gan tó ń bá wa claim nobody trust you hey kéèyàn trust ẹ̀ kó kú omi ti mú nìyẹn again Gani Adams tell federal government to secure Nigeria with OPC jọ nítorí Ọlọ́run Gani máa lákìní yìí ṣé gbogbo OPC ló ń jà fún ni àbí OPC títí ẹnìkan gangan ó jẹ́jẹ́ a máa mọ OPC kó má lọ fi ọṣẹ yí àwọn ọ̀dà OPC faction 4 ló ti wà ń sìn ìwọ kó apá kan ó sì kú 3 tí wọn nìkan bá ń dárúkọ OPC nísìnyìí wọn á ròyìn pé gbogbo ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó kù wọ́n dé wà reliable Ọlọ́run Yasin wọ́n wà reliable bá mi Gani sún jàre. The Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, Gani Adams, has again told the federal government to leverage the large and widespread structure of his group to tackle insecurity in the country. Structure wèrè wo ló ti ẹ̀ ń pariwo láti jọjọ́ ẹ̀. Kò síjọ́ tó máa interview ẹ̀ structure yìí ni ṣá. Wọ́n dẹ̀ ń pa gbogbo àwọn ọmọ Yorùbá left right center wọ́n pa wọ́n sóko wọ́n jí wọ́n gbé wọ́n pa wọ́n sójú ọ̀nà structure yìí ni nísìn everybody ti yẹn nù pẹ̀lú structure ẹ̀ máa gbé structure ẹ̀ lẹ àtiwọ́ àti structure ẹ̀ máa gbéra yín lọ ní ìdí yín mọ́ what can wá fa wèrè ní gbogbo wàhálà tó wà lẹ̀ nínú gbogbo rògbòdìyàn tó wà lẹ̀ ṣé Gani mi like ẹ o Ganiyu Ige Adams ṣé situation tí Nàìjíríà wà lọ́wọ́lọ́wọ́ ṣé bẹ́ẹ̀ ló hate bàbá Tinubu tó ni ṣé situation tí bàbá Tinubu wà lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ó rò pé orí ti anybody rò èyàn á ru amú oṣù ká mú Nàìjíríà gbèrú sórí bẹ́ẹ̀ orí òní ta wàá tún fẹ́ fà nǹkan wọ́n kí ló fẹ́ fi kan àwọn ọ̀nà bàbá Tinubu ń gbà tó ń lọ bẹ̀ wọ́n rò pé ilẹ̀ Yorùbá tó ti ṣe gàgàrà tó ń jẹ gogoro ni a sọ fún wọn bàbá ẹ lè bá nǹkan kan bẹ́ẹ̀ wèrè ni wọ́n wèrè làwọn wèrè yìí wọ́n ti mọ̀ pé ẹ̀ ń bọ̀ wọ́n ti balẹ̀ jẹ́ wọ́n ti dalẹ̀ rú wọ́n ti falẹ̀ ya ẹ lè bá nǹkan kan ẹ mọ̀ from one problem to the other ni wọ́n nira àwọn calculator ok ẹ má miscalculate o bàbá nísìn kò yé wọn mọ́ ìtẹ̀síwájú Nàìjíríà kò padà yé wọn mọ́ omi ti padà pọ̀jù gàrí lọ anyways ìwọ pẹ̀lú gbogbo àfẹnujáàmù tó fi jáàmù pẹ̀lú bàbá Tinubu lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìwọ wá ní kí bàbá àbó ti gbàgbé ni ẹjọ́ èwo nínú ẹ̀yin ọmọ wọn yìí ló ń dìsífù Gani ó dẹ̀ pé àwọn boys ẹ̀ ti dìsífù Gani bẹ́ẹ̀ wọ́n sọ fún yín pé Obi ti gbàjọba lọ́wọ́ bàbá Tinubu. Gani èwo nínú ẹ̀yin boys
Gani ló deceive ẹ̀ tó sọ fún pé Obi tí wọ́n ti gbéjọba fóbi Tinubu ò síbẹ̀ because tó bá jẹ́ pé wọ́n deceive ẹni tó rò pé Obi ló wà bẹ́ẹ̀ ṣé ó yẹ kí ìrẹ́ tún bọ́ síta ní ìyẹn ní ìrẹ́ pẹ̀lú gbogbo àsọjáàmù tó sọ pẹ̀lú gbogbo trade tó wù jáde Gani ní ìgbà campaign ó hùwà wípé tí Tinubu bá padà win ní bóyá ẹjọ́ máa ní wọ́n tí mo máa ń sọ̀rọ̀ kan ẹ má gbé kòtò ọ̀tá yín jìn jù ẹ má gbé kòtò ọ̀tá jìn jù torí ara ilé ẹni padà lè lọ kó síbẹ̀ Gani ó lè ti gbàgbé but history ò ní gbàgbé máa rán gbogbo ọmọ Yorùbá létí Gani eléyìí akọ ẹlẹ́kọ̀ọ́ kì í ṣèwọ nìkan àtàwọn tó bá kù tó o bá tara ilé ẹ lọ́pọ̀ ó lè ríra lọ́wọ́n bẹ́ẹ̀ ni bí a bá ń gé bàbá Tinubu jẹ fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ni kò sí nǹkan tó kàn mí pẹ̀lú family life wọn anything ṣùgbọ́n níwọ ṣé o mọ nǹkan tó ṣe fún máa yẹn àwa pósítà ṣẹ́ẹ̀sì ẹ̀ bàbá Tinubu jẹ kò sí nǹkan tó pa wá pọ̀ kò sí kí ló kèmí àti wọn ikọ̀ sáàmì Gani ó bá Tinubu jẹ ó bá mú ẹjọ́ jẹpo ẹjọ́ jẹyọ̀ ẹjọ́ jata ẹjọ́ lámì ẹjọ́ fìdígbòdì ẹjọ́ fi chest to chest níwọ̀ òòrò ọjọ́ kan ọjọ́kan irú èèyàn bíi tiyín bẹ́ẹ̀ ṣe máa ń rí nìyẹn nítorí ojú ẹ̀ ti wálẹ̀ níwọ̀ wá fẹ́ kéku igbe lẹ́nu vendor ẹjọ́ ẹyẹ wo ló máa ń ké jù ẹjọ́ ẹ̀yin èèyàn mi ẹ bá mi kọ síbi comment section ẹyẹ wo ló máa ń ké jù gan-an ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ kówé ẹyẹ wo ló máa ń ké jù wo wàá pariwo tó iṣu gbóná jáde nídìí ẹ̀ fún ọ tí ì rí nǹkan kan ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ò tí ì mọ mẹ̀mẹ̀ ṣé wọ sórí gbogbo wings ẹ̀yẹn máa bẹ̀rẹ̀ wá lẹ́sẹ̀ ìwúṣẹ́ bí wọ́n mọ̀yàn ránṣẹ́ ibi sí àbí ó mọ̀yàn attack spiritually máa bójú ẹ̀ jẹ́ ó ti kó má ṣe ẹ̀ ọ̀nà níwọ̀ Gani ìwọ ń béèrè lọ́wọ́ Tinubu bàbá Tinubu tíátíá ọmọ olódèdè tíátíá ipe kan wá gbé security the whole of Nigeria ó tẹ ẹgbẹ́ mi talẹ̀ èwo nínú ẹ̀yin onífá torí àti ẹ̀wà mọ original gan mọ́nú traditionalist bẹ́ẹ̀ bàbá Tinubu àfìgbà tán ti traditionalist tán padà sọ wọ́n di politician àwa mọ original gbà tán ti ń gbé orò wọ́n ti orò bọ gbogbo màtá tó wà lẹ́ẹ̀ báyìí àmọ́ original àmọ́ òtítí àmọ́ fake adẹ̀pariwo káwọn original gan kan bọ́ta oníkálukú lẹ́kì mọ́lẹ̀ èwo nínú ẹ̀yin onífá ló dífá irọ́ fún Gani tó ní kó lọ try luck ẹ̀ nù Gani lamẹ́ǹtì ìwọ lamẹ́ǹtì ṣé o fẹ́ bá bàbá Tinubu jà ni ìgbà tí bàbá Tinubu tó ń sá eré kiri kó fẹ́ di pírẹsidẹ́ǹtì Nàìjíríà Gani ó bójú ẹ̀jẹ̀ ó bá jàjà wípé àbá ilé sọ plus and minus o àbí ká fi division gan sí ipe Tinubu lè padà lọ lọ́bẹ̀ o bàbá kọrọjọ́gbọ́n ni o àmọ́ bó ṣe ń ṣe o pé wọ́n ti o ìwọ lójú ayé ẹ o láyà o nǹkan tó rọ́mì tó ń kì ẹ́ láyà yẹn ó máa ṣàyà ẹ̀jẹ̀ ó gbé o ní àyà ó ní liver ìwọ lọ gbé òbí wọn ní kéréke ó lọ gbé wọ inú ilé ẹ ó tún ṣe fídíò ó ti para ẹ nílẹ̀ Yorùbá láì látúnṣe fẹ́kẹ́ ó gbé wọnú ilé ẹ ó tún ṣe fídíò wípé Obi ló endorse ṣé onífà ẹ ti ṣàgbóyó ni àbò ti mú kinní tá à ń wí tajútajú ti kó sí lọ́pọlọ ni tí ò rojú ọpọ́n ìfámọ́ ni ló ṣe sọ fún pé kó lọ try luck ẹ lọ́dọ̀ Tinubu tó nífà gan bá sọ fún ẹ Gani ṣé kò yẹ kó sọ fún pé Ifá wàláhì ò rí nǹkan kan bí tá a bá dé yìí kàn sọ òtítọ́ fún ẹ àbí èwo nínú ẹ̀yin onífá ẹwà o àbí kíní tí Gani gbé sínú ilé tó ń ta ẹ̀jẹ̀ èèyàn sí tó ń rán níṣẹ́ ibi kiri ó ló dìsíìfù ẹni èwo nínú yín gan ló dìsíìfù Gani wípé wọ́n ti gbé ìjọba wọ́n ti gbàjọba lọ́wọ́ bàbá Tinubu fún Obi ló ń rule because tí ò bá wá jẹ́bẹ̀ ó rò pé Obi ló ń rule ni àbí pé wọ́n ti lé bá ọ̀rọ̀ ẹ ti yé mi Gani kò rí bẹ́ẹ̀ ó fẹ́ jọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Gani ṣẹ̀ṣẹ̀ yé wa ni ó ṣẹ̀ṣẹ̀ yé wa Gani nítorí ní nọ́ọ̀tì wọ́n ti ta fúláàgì Russia wọ́n dáná sùn ti Nàìjíríà wọ́n ti ń pe Putin nítorí ẹ̀ ló ṣe wá wí pé Tinubu máa nídìí èèyàn káti ẹ̀ wá sọ wípé gbogbo ẹ̀ wá dojúró di fọ́pọ̀ mọ́yọ̀ wọ́n wá nídìí èèyàn Gani ṣé ìwọ wà lára àwọn tó máa nídìí ilẹ̀ Yorùbá wàláì àfọ̀bà alábòsí àfọ̀bà tí
palace ò bá fẹ́ tó fẹ́ kí palace òun kó di eérú nílẹ̀ Yorùbá òun ló máa support ẹ̀ tá lọ jàjà ẹ̀ etí wo ló fẹ́ fi bá àwọn ọmọ bàbá Tinubu ọmọ ẹ̀ pé àwọn boys bàbá Tinubu yẹn wọ́n sán lórí gan wọ́n ní dangbana ṣókò lórí wàláì wọ́n ya wèrè ju màálù lọ èmi kẹ̀ tí ta ló fẹ́ lọ bá ẹ̀bẹ̀bẹ̀ lọ́dọ̀ bàbá Tinubu kọ́n tiẹ̀ wá sọ wípé wọ́n wá gbógun ti bàbá Tinubu wọ́n ṣíwọ́ Aso Villa wọ́n wá fẹ́ da gbogbo Nàìjíríà rú Gani ó sì lọ ní hope wípé wọ́n padà pé kínní ìdọ́dọ̀ ẹ̀ wípé when it comes to security láti secure Nàìjíríà bí ilẹ̀ Yorùbá ìwọ náà wà lára wọn àní táìwé ti lọ ó yá páàkì báyìí Gani ṣọ́ ara ẹ̀ o ok ẹ má bínú ẹni kí ló fẹjọ́ ẹ jẹ́ ń gbé yín débẹ̀ sharp Adams who is ṣòtìráyé ẹ̀ òun náà pè sí Adams bí Bíbélì ṣe sọ wọ́n pe Adam nínú Garden of Eden ibo ló wà lọ́lọ́run béèrè olóhùn wà ní ìhòhò can you imagine kí ló fa ìhòhò nínú ibo ló wà Gani ó ti dojú kíní ìrúmọ́ rẹ lọ́wọ́ o má tanra ẹ o okay no wàhálà Adams who is also the national coordinator Oodua People's Congress stated this in Osogbo, Osun State Capital, today at the annual leadership retreat of the group, attended by members of the group from Osun and beyond, lamenting their refusal, Adam said. So, Gani, ìwọ lórí láyà, ó lọ ń kọ lẹ́tà sí bàbá Tinubu, kàn gbé security Southwest fún ẹ. Mo sọ, ẹ̀yin èèyàn lè fẹ́ gbàgbọ́. Ṣé ẹ rántí some months àbí kò ṣe February ni àbí March mi ti ẹ rántí mọ́ nígbà tí wọ́n jí ọba méjì gbé tí kan escape tí àwọn bọ̀ wá mi lè tó máa connect tán organize security summit ṣé mo yí pé profile ti Gani gbé lọ́bẹ̀ ó tó báyìí ní ìrírú ẹ̀rí ó ka kíní ìkàkàkà kódà àwọn kábíyèsí ti ń sùn lórí ìjókòó ẹlòmíì ti hanrun ẹlòmíì ti ṣe lólè díẹ̀ nígbà tí Gani bẹ̀rẹ̀ sí ní kakini ó ṣàn mákẹ́tì structure ó là ń gbọ́ lẹ́nu Gani kò sẹ́nibọ̀dì tó trọ́ọ̀sì ẹ mọ́lẹ̀ Yorùbá ó dẹ̀ pé máa yóò gbọ́ràn o etí ibo ló fi ń gbọ́ràn jàre èwo nínú wọn left or right èwo nínú yín ló mẹ́tí tí Gani tọ́rọ̀ tí ń wọ etí Gani ṣé right ni àbí left or right èwo gángan ṣé ká fọwọ́ display ni Gani alo ti jẹ́ tán nílẹ̀ Yorùbá ìwọ ń gbé ogun ja ọmọ Yorùbá lórí ọ̀rọ̀ ẹnu lásán ìwọ àti ìrí èèyàn kankan nídìí all of Yorùbá tán máa ní pé wọ́n sọ̀rọ̀ sí ó gbé àjẹ́ jáde lọ́sàn gangan àjẹ́ jáde àjẹ́ àwọn àjẹ́ fíìmù àjẹ́ 5 ìwọ ń gbé àjẹ́ jáde sí àwọn ọmọ ìran Yorùbá ìwọ yẹn ló tún wá fẹ́ sọ wípé kán gbé security ilẹ̀ Yorùbá fún ẹ ọṣẹ wèrè wo ló bá mi ṣọṣẹ fún ẹ tó ń tàn ẹ àwọn oníṣẹ̀ṣe wo ló kó rọra àfáà wo ló ń tàn ẹ tó ń di tírà fún ẹ wòlíì wo prophet ni ẹ o mẹ́ta lọ́kan fàdà prophet wo lórí èwo nínú ẹ̀yin prophet lẹ ríran sí Gani ten deceive Gani èwo nínú ẹ̀yin prophet lẹ lọ ń deceive Gani because Gani as far as tí ilẹ̀ Yorùbá wà concerned nothing for you omorin Davido I'm unavailable they no dey see you unavailable they no dey see you gbàgbé ó ti jẹ́ kán jẹ́ kó wá fàjẹ́ pa gbogbo ilẹ̀ Yorùbá run bàbá gan bá ṣe báyìí ó máa gbàjẹ́ jáde kẹ̀ what can fa òṣì bóyún inú àṣẹ ìdí bá ṣe Gani ó máa bọ́ síta tó máa ṣe fídíò tó máa fẹnu ẹ̀ tọrọ àforíjì nínú lọ́wọ́ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá látòkè désàlẹ̀ ẹyẹ eku epo ẹja kò sí wàá ṣe fídíò wàá ní gbogbo ọmọ ilẹ̀ Yorùbá kí wọ́n ṣàforíjì fún ẹ ó ti mọ gegele ó ti pẹ́ tó ti ń ṣe ó ti gáàgé mọ igi nígboro ìwọ lamẹ́ǹtì ó máa lamẹ́ǹtì kú ẹnu gbẹ Gani ní ìdí owó ẹ dákun ẹ ṣàánú ayé wa o ẹnu gbẹ Gani mo sọ náà ẹnu nìkan kọ́ ló gbẹ àpò gan gbẹ gbogbo làwùlàwù ẹ̀yẹn no wonder àárí ẹni wájú olórin tówó bá ti wà lápò lẹ́ máa rí Gani wájú olórin mo pariwo Gani ò wá sábrọ́ọ̀dù mo wá tún wẹ̀ pé èwo nínú ẹ̀yin ọmọ wọ̀nyí lẹ lọ competition mọ́ Gani tí ò lè wọ Europe mọ́ mo tún wá wẹ̀ pé Gani ò lọ America èwo nínú yín ló tún lọ àṣọwó ni Gani ẹ̀yin OPU Europe brad that
your lord yín ó nídìí owó àpògbẹ ẹnugbẹ o òkè ẹ ń làmẹ́ǹtì Gani wàá fẹ́ làmẹ́ǹtì kú àwa kẹ́tò ó jẹ́ tètè kò sí wàhálà no wàhálà. Gani laments, government at various levels have refused to take advantage of our structure to their advantage. Kò ní bá mi yẹ government tó lọ believe for 1 second. Ṣé government inú ayé àbí government ìtọ̀run? Okay. Ní ayé ìgbà Jonathan. Ṣó mọ̀ ẹ́ kàn gbé contract yẹn fún ẹ. Ṣó wo Jonathan ti ya sáré tán lẹ̀ ní owó burúkú mà ní Jonathan gbé fún ẹ. Kai. Okay. Ká lóbi ló wà ńbẹ̀ báyìí bóyá ìbá ṣe ẹ̀ fún ìwọ Àsàrídòkúbọ̀ àti àwọn Tòǹbòlò àti Biafra àti gbogbo ẹ̀ṣà ṣùgbọ́n lẹ́kún padà mú gbogbo yín lọ́wọ́ èèyàn tó lè ẹ̀sẹ̀ tí kò máa wọlé Tinubu torí o bìlíìfì pé kò lè rárí wọbẹ̀ láéláé Tinubu ló padà wà ńbẹ̀ o èwo nínú ẹ̀yin prọfẹ̀tì ló ríran òdì sí Gani tó ń sọ fún wípé ó ti gbàjọba lọ́wọ́ Tinubu tó lọ gbé fún Obi Gani ti misplace kìíní yìí o ó ti ń bìlíìfì pé Obi ti take over kìíní tá à ń wí yìí o àbúrò pé Obi ti gbàjọba lọ́wọ́ Tinubu ni Gani níwọ ìrẹ́ ok no wàhálà advantage kọ́ wá lo advantage structure tiẹ̀ níwọ Gani ó pariwo ńlẹ̀ Yorùbá kan gbé security wá níbo everybody yà kọ eyín sí wọ́n yà yí ojú ọ̀rọ̀ burúkú kakún ìmọ́lé tani Gani ló ń bọ̀ bá ń tilẹ̀kùn mí sílé. Government at various levels gbogbo government nọ́dà ẹnu gbogbo proposal tó ń kọ káàkiri for security kò sí governor senator minister kankan tó gbà lọ́wọ́ ẹ̀ ó ti bọ́ sí kanra. Government at various levels have refused to take advantage of our structure to their advantage. If the government is determined to tackle insecurity and reduce it drastically, those in authority know what to do. Even though we have 3 tiers of government, the federal, the state, and the local government. So, gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n rí tiẹ̀ rò. Ó ti bàjẹ́ là o. What that means is that each tier must have its own security. The federal government should have its own security, the state must have its own security, and the local government must have its own security architecture. But wá Gani, báwo ló ṣe expect kí Tinubu fi ọkàn tán ẹ? Kàn gbé security di ó Nàìjíríà lé ẹ lọ́wọ́. Kó lọ pa bàbá Tinubu. Ẹ wá o. Bàbá ń jà kò ṣe bí ti ká kú o. Bàbá Tinubu ò pé Ọlọ́run ní fún mi ní nǹkan tí bàbá Tinubu máa gbà nǹkan tọ́lọ́run fún mi tèmi ni kò fún mi ní kò fi nǹkan gbogbo nǹkan tó fún mi kò sọ pé òun fi pa mi àtẹ̀yàn kan papọ̀ oníkálùkù ló fún tiẹ̀ o. Gani níwọ. Gani mélòó mo pè ẹ́ kí bàbá Tinubu lọ trust yẹ kàn gbé security ilẹ̀ Nàìjíríà fún ìwọ fún ìrẹ wàláì oṣù ọjọ́ pé bàbá Tinubu ló máa kọ́kọ́ mú kúrò lẹ̀ tàbá máa ń jà kìí ṣe bí káàkú wàláì ìrókúrò anybody ẹni bá sì ìrókúrò mi ó nìyẹn mo ti fún láṣọ funfun kó máa nìṣó torí mi tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ débi tí mo ti débà débi kan mi tí ìbẹ̀rẹ̀ mo dẹ̀ máa parí ẹ̀ sórí pé mo sì ní long way to go èmi ìrókúrò yan gìdẹ́ ẹni bá ìrókúrò mi ni kó máa nìṣó. Gani tó bá jẹ́ ìwọ ló wà ní position tí bàbá Tinubu wà ṣé ìwọ ìrẹ́ lè gbé security fún ó jẹ́ Tinubu ló wà ní position tí ìwọ wà tó ṣe nǹkan gàgàrà tó yẹn ó wá jẹ́ ìwọ ló wà di president ṣé ìwọ lè gbé security Nàìjíríà kó gbé fún. Mo bí ẹni o Gani ọ̀rọ̀ yóò fàjà tó bá rújú lọ́dọ̀ ẹ o jọ nítorí Ọlọ́run ó yá bá mi fúnra lára ẹ drop comment ẹ sábẹ́ fídíò ṣèdájọ́ fúnra lára ẹ tó bá jẹ́ ìwọ ló wà ní position tí bàbá Tinubu wà sìn pẹ̀lú nǹkan tó ṣe nígbà campaign fún tó wá bá ẹ nísìn pé kó wá gbé security di ó dá Nàìjíríà tọ́lọ́run tó wá padà bára ẹ̀ ń bẹ̀ tó wá padà dé bẹ́ẹ̀ ó wá bá ẹ kó wá fóun ní security di ó Nàìjíríà kí ló máa ṣe ó yá fẹnu ara ẹ̀ ṣèdájọ́ ẹ̀ ó ní mi gbẹ́ dáadáa ó ní ti mú mo sọ náà yẹ ìrántí fídíò àwọn Àgbẹ̀kọ̀yà OPC
àwọn ọmọ Gani nìyẹn o. Gani ìwọ ló ti wọ́n jáde wípé ò ní ṣe protest náà ṣe sọ pé kẹ́nìbọdì má jáde láti ṣe protest. Ìyá òfin fojú Tinubu mọ́ra nìyẹn o. Ìwọ náà sì mọ bàbá Tinubu ju everybody lọ. Ó ti jẹ́ tán lọ́dọ̀ wọn, kò lè kàn ẹ́ mú tí Jésù àfidé. Ọlọ́run ti jẹ́ pin. Ọjà lọ máa jẹ́ Gani wọn lólórí ẹ̀ṣọ́ ni ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, olórí ẹ̀ṣọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wọn gbé láàrin ìlú. Ọjà tètè lọ múlẹ̀ sẹ́yìn òdì. Gani ọjà tètè lọ máa dáko. Oko ló máa fi tiẹ̀ o. Torí ó ti ṣojú pé ilẹ̀ Yorùbá aló ti jẹ́ tán Tinubu ti gbalẹ̀ Yorùbá. Ṣó fẹ́ gbọ́? Tinubu ní Odùduwà àsìkò yìí. Odùduwà ilẹ̀ Yorùbá lásìkò yìí ìṣe Tinubu. Orí pé ó ti para ẹ̀gàn, ó ti dígì grave ara ẹ̀, ó dẹ̀ sinra ẹ̀ síbẹ̀. Níwọ̀ nǹkan táwọn ọmọ Tinubu máa fojú eri. Gbogbo lẹ́tà àti gbogbo everything àwọn tá gbowó lítúṣèjì tó tún wà lọ́wọ́ ẹ̀ tó yẹ kó fi bọ́yàwó tuntun tó ṣẹ̀ṣẹ̀ fẹ́. Ọlọ́run má jẹ́ kí ìyàwó tó sá mọ́ Gani lọ́wọ́ báyìí o. Ìgbà tí expectation tí yẹn wá tí ò bàbá wa bá ń bẹ̀ báyìí wàhálà dé. Anyway ẹjẹ́ a máa kà lọ. Especially now that the federal government has fought for the local government to have their autonomy. Ibẹ̀ ló fẹ́ gbà wọlé sí wọn lára. Èwo nínú ẹ̀yin local government kíni candidate ló ti ń tan Gani nínú yín? Èwo nínú yín ó yá kúnlẹ̀ síbi tó wà yẹ kó káwọ́ ẹ̀ sókè. What can rubbish? Especially now that the federal government has fought for the local governments to have their autonomy. They have more than enough resources to have their own local government security setup. Gani ò lè ní ẹ. Owó tí ò tiẹ̀ tí ìdọ́wọ́ wọn, ó ti ń bá wọn pín. Ẹ máa wo Gani yìí o. Ṣé mo yẹ pé ó ti lọ bá àwọn ọba, ó lọ bá joyè, ó bọ́kùnrin, ó bóbìnrin, gbogbo wọn ló lọ ń bá. Ló sọ wípé òun máa gba gbogbo ilẹ̀ Yorùbá, kàn gbé security fóun, gbogbo security South West, òun máa flush gbogbo àwọn Fúlàní. Gani ṣáà lè jẹ́ wípé ó wà lára àwọn tó ń ṣe mítìn pẹ̀lú àwọn Fúlàní láti wá máa pa àwọn èèyàn lẹ̀ Yorùbá kó lè gbéṣẹ́ security fún ẹ. Torí kò lè kàn ẹ́ hàn. Eré lóyún bàbá ìdè bí dìmánà ìdè rò pé mò ń ṣe o. Mo náà ti túṣẹ́ pín mọ́ ẹ lọ́wọ́. Ó ti lọ fà. Ó ti lọ fà. You know now. Tí bá fún ẹ ní information confirm ni o. Ẹni bá yé ló yé. Gbọ́ gbogbo fídíò tí mo ti ṣe fún ẹ sẹ́yìn. Àló ti lọ fà. Gani ó ti lọ fà. Wọ́n ti túṣẹ́ pé mọ́ ẹ, wọ́n ti yọ ẹ́ sẹ́tìn. Ibẹ̀ ló yìí wà. Ondos. So nítorí àwọn local government bàbá Tinubu ti gbẹ́gbẹ́ra lé wọn lọ́wọ́ sìn. Òun ló ṣe wá ń kọ lẹ́tà yìí pé kí àwọn local government torí owó àwọn governors wọn ní máa fowó jẹ wọ́n níyà, wọ́n mọ̀ sanwó wọn láti federal direct sí àpò local government ni. So ìwọ nìkan wá kó fún. Ẹ̀yin gbogbo local government chairman di ilẹ̀ Yorùbá ẹ sá fún Gani. Ìwọ tó bá mọ local government kankan bá mi mú fídíò ìdọ́dọ̀ ẹ̀. Sá tó bá fẹ́ rí ọ̀ràn. Ṣé mo yẹ pé bàbá Tinubu ló jà fún yín? Bàbá Tinubu ní Odùduwà àsìkò yìí ilẹ̀ Yorùbá ó bá wù yẹn gbọ́, ó bá wù yẹn má gbà. Mo mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ máa ń pa yín lẹ́kún. Kò sí wàhálà, èmi ṣáà ti sọ tèmi nìyẹn. Wá any local government chairman àbí chairperson kọ́kọ́ tó bá lọ ṣe bí wèrè tó lọ múùfù pẹ̀lú àbọ́kọ̀ lọ gbọ́ kò sí bẹ́ẹ̀ ṣe máa ṣe pẹ̀lú Gani tí àwọn èyí tí kìíní yẹn ò ní lu síta tí ó bá lọ dé etí àwọn ọmọ bàbá Tinubu lásán tí ò tí ì dọ́dọ̀ bàbá Olódòdẹ wo wọ́n ti yọ ẹ́ kúrò ní lóko, wọ́n ti yọ ẹ́ as a chairman, as a chairperson. Ó ti forí àpèrè ẹ́, ó ti fi jin Gani ni o. Wàhálà Gani máa sọ pàkọ́ sí ẹni, ìwọ ló máa dájẹ́ ìyà yẹn. Excuse you. Ó rẹ̀ pé ẹ̀ mọ̀ bí gbogbo nǹkan ṣe ń lọ. Kí ló ń ṣẹlẹ̀ gangan náà? What is going on? Kí ló ń ṣẹlẹ̀? Owó local government tán fẹ́ fi ṣe nǹkan. Ó ní wọ́n ti yá sáré ló ti gbọ́bẹ̀lé lọ́rùn Gani. Àólì yìí ni ẹ o. Ó dáa o. Ó dáa o. Mi like ẹ o. Níwọ Gani. Gani yín gbọ́sẹ̀ rẹ o, yín rán àrá sí o. Yín rán àrá sí o. Gani yín gbọ́sẹ̀ rẹ mọ́ gbọ́dọ̀ tẹ́lẹ̀ ìmọ̀. Yín rán àrá sí o. Gani mo fún ọ lọ́jọ́ méje péré kó fi render apology. Gbogbo ìka tó kàlù bá lè fi jà ni ó fi jà àwọn ti képe jáde o. Àlẹ́ mi o, àrá dájú. This
Ṣẹ́gun ń pàràbà tí ń fàrókò ya bíi ti igi ńlá kọ́. Tell am. Ìran àrà sí ọ. Ní ti gbogbo o sì nílé travel. Ganiyu Ige Adams tún ti bẹ̀rẹ̀ o. Mo sọ mo lówó ti tán wèrè lókùn lẹ̀. Gani níwọ oní bàbá Tinubu àtìgbà tó ti ń pariwo kán gbé security fún ẹ ní South West ilẹ̀ Yorùbá wọn dẹ́ ẹ lóhùn ó wá ti gbé bọ́nú ó wá pariwo l'Ọ̀ṣun state nígbà tó ń recruit àwọn maga àti maye tí ọ̀rọ̀ òye tó ń kó wọn sínú OPC tó ń gbé wọn búra ìbúra òfò àtàdánù ìwọ wá ń sọ ní ìgboro ẹnu títí ẹ Gani wípé ó wá làmẹ́ǹtì wípé bàbá Tinubu bó ṣe pariwo kán gbé security South West ilẹ̀ Yorùbá fún ẹ ọ̀hún dẹ́ ẹ lóhùn ó wá yí pin nísìn ó wá sọ wípé kí wọ́n kúkú gbé gbogbo security gbogbo ilẹ̀ Nàìjíríà pátápátá kán gbé léwọ́ lọ́wọ́ níwọ Gani níwọ mo sọ owó ti tán ó rò pé ayé Jonathan ni èwo nínú yín ló bá Gani ná owó tó gbà lọ́wọ́ Jonathan nígbà ayé ẹ̀ owó ti tán lọ́wọ́ ẹ gbà mí lọ́wọ́ Gani the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land Gani Adams has lamented what can fa has lamented the refusal of the federal government to leverage the large and widespread structure of his group to tackle insecurity in the country. Bàbá Tinubu ní ó gbé group ẹ lọ. Bàbá Tinubu ní àtiwọ́ àti group ẹ igbó ẹ fọ́dàgbé. Gani so ìwọ tún ilé lórí láyà. Gani ó láyà gan ni o you get liver o. Ìwọ tún ilé lórí láyà láti lọ sọ wípé wọ́n ti ó ní contract kan tó fẹ́ gbà ní abẹ́ ìjọba ti bàbá Tinubu àbọ̀ ti gbàgbé Òbí ni. Ẹ̀yin èèyàn níbi comment section ẹ bá mi rán Gani létí Gani host Òbí ó ti gbàgbé pé Òbí ló fọwọ́ sí nínú ilé ẹ ó ṣe fídíò kò sí nǹkan tó ṣe kí Tinubu rí pé kò sí nǹkan tí Dáúdà ẹ máa dà mo lójú ẹ máa bọ́lẹ̀ Yorùbá you think say na yam you think say I dey play okay na no problem gbogbo ọmọ Yorùbá Gani nísìnyí o ó ti ń bẹ Tinubu o ó ti sọ di wèrè mọ́ bàbá Tinubu lọ́wọ́ o ó lóyún kan gbé security gbogbo Nàìjíríà fóun Gani ní ìwọ tá trust ilẹ̀ Yorùbá wọ́n wá fi gbogbo Nàìjíríà wọ́n á jùlé ẹ lọ́wọ́ what can fa Gani ibo ni trust tó fún wa ibo ló wà nílẹ̀ Yorùbá gan tó ń claim trust ẹ ó Nigeria as big as Nigeria wọ́n Nigeria yín yẹn kan wá gbé security fún wọn níwọ Gani